ọ̀dà sẹ́yìn nù ni pé ẹ̀fẹ́ ìyàwó lórí burú. àní ọgbà ntí bá ń dún lọ́gbà tí ó máa dún tọ́ ọba lọ́ọ̀bẹ̀ tí ó dún ọ̀ọ́dà mú. ìtọ́ba múlù wá tá a bá ìsọ̀kalẹ̀ fún yàn ọ̀yẹ̀kọ̀ ọ̀fẹ́ ìkọ̀yẹ̀kọ̀ sẹ́pẹ̀ ní kẹ̀kẹ́ mọ́. bàbá mú tí mà ní ẹ jẹ́ kí n táàsì ní kan fún lónìí nítorí kí n gbà tí màá sọ lónìí. bàbá wa lẹ́yìn ń kọrin àti alájú Abdulrasaq àtẹ̀mí ọmọ ìyá lọrin bárakẹ́lá òfìkà sírù babalámúnigun Allahu Akbar gbogbo wa wá sẹjọ́ ni kọ̀yẹ́ kó jókòó sí di fóònù kọ́ ọmọ wa dìtẹ́ wọ́n máa mọ̀ ṣàmá ìyàn tàbá ṣùgbọ́n ọwọ́ ọ̀gbọ̀nà ìròyìn ẹ̀dá ọ̀gbọ̀ngbọ̀n ni òṣìṣẹ́ ẹ̀dẹ̀ lè ṣe láyé kádàrá ní ọgbà wájú bàbá akúkú tí ẹkú oríire kádàrá yí pé màbúdá yẹ́ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹta abẹ́nínú ẹbí ọ̀sẹ́ni tọ́lọ̀mọ̀ la máàpù fún ọlọ́run la máàpù fún kálukú ọ̀sẹ́ni ọlọ́run la foundation fún ìtọ́ba foundation rẹ jẹ́ ní màá sọ fún ọ lálẹ́ yìí. bàbá wa mú sí kádàrá àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ fún ni pé ẹgbà bàrá àdì bàbá olóríire ẹ sì gba igbá àyà ìyá olóríire ọlọ́run wa mú yín wá sáyé látara àwọn olóríire méjì ìtẹ́lòmí ò ní nìyẹn táyé rẹ̀ ti dojúrú ìgbésí ayé ẹ̀dá ọ̀wá pín bẹ́ẹ̀ ìgbésí ayé ẹ̀dá kò pín bẹ́ẹ̀ tẹlifọ́n ni kó orí mi máa wo tẹlifíṣàn. bàbá mutí ọlọ́run ò tó wá ṣe àwọn tó bí ní ọ̀tá yín ọlọ́run a máa ṣe òbí ní ọ̀tá ọmọ wọ́n ti rí pé yóò lógo kódà wọ́n lè sọ fún ẹ pé kéwú ní òkè wọ́n wà lọ bíbí iṣẹ́ mẹkáníìkì ọwọ́ àlè jáde ó lè jẹ́ kó pẹ́ kó tó rìn yọ́mọ̀ á lọ fẹnu fepo lẹ́nu kapurétọ̀ àwọn tó bí yín wọ́n wá sẹ̀sà abọ́lẹ́ẹ̀tì sóríire wọ́n mú ilé ọ̀dọ́ alámọ̀tò Sheikh Adam Abdallah Al-Alori tagammada Allahu fi jilbabil afwi war rahma. iṣẹ́ yìí ti wá parí iṣẹ́ ìdásẹ́ parí ẹyọkan lókùn sí ìbàjẹ́ ẹyọkan tí sì ìbàjẹ́ ọwọ́ ìdálẹ̀dá ó fi fà á ẹyọkan tí ọ̀dásẹ́ yìí nù ni pé ẹ̀fẹ́ ìyàwó lórí burú. yá sọ fún ọ lálẹ́ ọ̀rọ̀ rẹ tó dojúrú olórí ibú ìyàwó tó fẹ́ ni. ẹ jọ èyí á sọ ọlọ́run kó fi ìyàmọ̀nà ni wọ́n yí rí inú yẹ̀pẹ̀ wọ́n yí rí inú omi ọ̀ sọ fọlọ́ ni pé ọlọ́run o gbogbo ohun tí bá jẹ́ kádàrá àgbésí ayé mi ìtí ó tako kádàrá mi mọ̀jẹ̀ yàn án bọ́ ọba jẹ́ omi tó ọba lọ fẹ́ èèpẹ̀ ọmọ ṣiṣẹ́ níyàwó rẹ ní òrìṣe òrùlé ríṣe torí èèpẹ̀ máa ń fa omi mu ni. bàbá wa mú tí ìtọ́ parí ìgbésí ayé yìí ni pé táàbà yóò ní wò ẹ̀fẹ́ ìyàwó lórí ibu ni ẹ̀rọ nígbà fẹ́ sórí ilé ìyàwó rẹ̀ ló mú lọ lóògbé orí bí a kú òǹdé o bí a kú òǹdé o. buhari bàbá mú tí ṣe ń sọ̀rọ̀ díẹ̀ buhari ọ̀dọ́ yìí lásẹ̀sì ọ̀rọ̀ wà. àwọn aróṣe ti tí wọ́n yanjú ọ̀rọ̀ àwọn àfáànù. àní ọgbà ntí bá ń dún lọ́gbà yóò máa dún.
tọ́ ọba náà fẹ́ tí ó dún ọ̀ọ́dààmú ìtọ́ba múlù wa tá a bá ìsọ̀kalẹ̀ fún yàn ọ̀yẹ̀kọ̀ ọ̀fẹ́ ìkọ̀yẹ̀kọ̀ sẹ́pẹ̀ ní kẹ̀kẹ́ mọ́. bàbá Mufti nẹ̀kúndì mi máa ń ná ẹ̀lẹ́ ìfàdà kọ̀dùnmẹ́ta èmi yí wọn padà fẹ́ kọ̀dùnmẹ́ta gbogbo bẹ́ẹ̀ yẹn ní láyé rẹ̀ ti ní. bọ̀dé bá ní wọ̀ ní àgbègbè àbájá wọ́n fi ń wọ́n sára. ìfẹ́ méjì tó kù dá tọrọ fún yín ìníkẹ́mi ní ogun ọlọ́mọ fi Mufti la lójú. àìsírù rẹ̀ nù ní ní ojú ọmọ o lè dá Mufti mà àtàkàjà rọ̀tà táwù àfìgbà tó bá tó rí tested okay lára wọn àtọ̀ bá lè jáde wọn. bàbá Mufti mà ní ẹ jẹ́ kí n tàṣí ní kan fún lónìí nítorí kí n gbà tí màá sọ lónìí. bàbá wa àgbà ká kúlíkùlì kọ̀dá àmàlì kan amọ̀lẹ́gbọ́dá. wọ́n fún wa ní àdúrà nínú ìlú Ẹdẹ wọ́n ní ká lọ ṣe wọ́n wá ní dọ́tà bá ṣe àlejò ńlá kan wọ̀lú tálejò yẹn bá ti lè wọ̀lú tẹ́ ẹ bá gbọ́ kó ti dìde ẹ dìde bí àdúrà yẹn ẹ má ṣe mọ́. àwọn afáwọn ti ṣe àwọn ndó lamọ̀tá lejò ọwọ́ báyìí ndó lamọ̀tá ọwọ́ àdìjọ́ kan wọ́n ní ẹ̀jẹ̀ á ṣe bálejò bá wá déédéé bí ọba wá déédéé àwọn bẹ̀rẹ̀ àdúrà yẹn à ń ṣe é lọ ni wọ́n wá sọ fún wa pé bàbá lọ ya Ọmọtọ́ṣọ́ nílé àtọ́ okú Mufti ní bọ̀ wá kí òsì là. ìwọ́lù ìlú Ẹdẹ ń jọ náà ìwọ́lù ìlú Ẹdẹ ń jọ náà ìlòdì àgbà a sì dìde bí àdúrà yẹn ibà ń sì ń béèrè dọ́ka àwọn rẹ̀ lọ́lọ́run ṣe. Nígbà ogun ẹ̀ lọ́wọ́ lè ṣe bẹ́ẹ̀ tó kí là ń béèrè ńjọ́ náà ni pé Ọlọ́run kan yan ọba rẹ fún wa kí là ń béèrè ńjọ́ náà ìwọlé yín lọ́lọ́run fi yan Dr. Muniru Dini Adétọ́lá Lawal àwọn jẹ́ ní kí n kí n pẹ́ kú ọdún. mẹ̀mẹ́ àìsàn náà ìyá yìí wà mẹ̀mẹ́ àìsàn náà. ìwọ tó o bá gbà lọ gbà áyà. ti ṣètánì ilẹ̀ ó ti lọ jìnnà kò lé lórí mo rí ọ̀fẹ́ burú kí ṣètánì ọmọ wa dùn. jọ ìwọ tó o bá ti gbà lọ gbà abala ayíṣẹ́ lẹ́rìí ìtàwọn ńlá. èyí tó lọ ń bá fún ọdún àbá mánéèjì máa mánéèjì ẹ̀. àìdáwó ìlúkúlùkẹ́ ibi fàwọ̀yà. kò sí ìkẹ̀kẹ́ tó ọmọ ọ̀dá ìkẹ̀kẹ́ mà ọlọ́run ní ìtẹ̀dá mọ̀nà bọ́ọ̀mà sírù ọjọ́ orí Mufti ọwọ́ máa fi kún tiẹ̀ ọlọ́run ní ikọ̀ kádàrá ogún ọdún tá a ti bí mẹ́sẹ́ńjà alẹ́mọ̀sí ìbí mẹ́nìjà. àtiwé ọ̀rọ̀ nìkan má pìtẹ̀ mọ́ ẹ̀ ń bẹ̀ ìtọ́ ọba yé rẹ jẹ́ mi ìbùrẹ̀dọ́rọ̀ rí ó tó bí mo ṣe yajú lẹ̀ rẹ̀ tí a ti fẹ́ ya rẹ̀ níwọ̀n tó òróró jẹun wọ́n dá yé rẹ̀ ọ̀dà kí ló para rẹ̀ sí mọ́tòrí kádàrá mọ́ para rẹ̀ nítorí mo ń yàn fún Mufti dìyà lọ́lọ́run ti yàn fún yìí ọlọ́run ò sì ní díẹ̀ ló pété láwa ní gbogbogbò àní wé lọ́mọ yín lórí ọlá àdẹ́bì lọ́dọ̀ ọlọ́tọ́rọ́ yẹn pọ̀ sí ọ sọ̀rọ̀ ọmọ tẹ́mi ọ̀ àti ogáríkú tí fi kéwù ṣàdúrà yóò bá lè lóògùn ṣàdúrà pé Mufti sọ̀wọ́lé sẹ́gbẹ́sẹ̀ yàrá ti má jáde wọ́n máa ń kọrin kan wọn ní bàdà àmúdá sọ́wọ́n ní bọ́bá ti débi bàdà ọ̀wà jágbe mọ́ ikú náà lórí o tẹ́ ẹ bá ti lé òní wá mọ́ bàdà àmúdá inú mo ti máa ń tẹ èdè kúrò inú mo ti máa ń tẹ èdè kúrò.
خير الكلام ما قل ودل أصاب الشيء